Ẹ káàsán mọ́. Ẹ jọ̀ọ́ má bínú, bá mi gbóhùn sókè. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín mà? Orúkọ mi ni Mrs. Ali. Àwọn ará ilé ògbóhùn yín o. Orúkọ mi ni Mrs. Ali. Mrs. Ali. Ẹ má bẹ̀rẹ̀, kò sí kankan. Àbí o, because gbogbo social media kìíní yẹn. No, àwa prank yín àdé aṣẹ́ anything. Àwa kò fẹ́ mọ̀ nípa àṣà àti ìṣe ni àwa fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí mo yẹ sọ pé orúkọ mi ni Àwẹ̀ní Oríkì. Ẹ jọ̀ọ́ máa mọ̀ lóò ní. Ọmọ Ìbàdàn. Ara rẹ̀ ti wá já o. Ẹ jọ̀ọ́ máa ń bo ní Ìbàdàn. Ọmọ Ọ̀rànyàn. Ọ̀rànyàn ní Ìbàdàn. Ṣé bẹ́ẹ̀ lágbolé yín? Ọ̀rànyàn lágbolé wa ní Kòbọ́mọjẹ́. Ní Kòbọ́mọjẹ́. Ẹ bá gbóhùn sókè kan. Ọmọ Ọ̀rànyàn ní ìlú Ìbàdàn ní Kòbọ́mọjẹ́. Kòbọ́mọjẹ́ ẹ kí n ìlàpẹ́ ọmọ ìkí ìdàdà sápá bí. Ọ̀rànyàn ní Kòbọ́mọjẹ́. Ẹ jọ̀ọ́ máa kí ni àṣà àti ìṣe ìlú yín? Ọ̀dọ̀ wa mo rántí ìdílé Ògúnjìmí. Ògúnjìmí ni àwọn parents mi bọ̀ ní Ògúnjìmí ní sísàlẹ̀ ṣé ìgbé àwọn àṣà àti ìṣe wa ìgbà mo ti mention Ògún yẹn mo sì mọ̀ pé bọ̀ àwọn ògbọ́njú bá gbogbo Ògún gbogbo ẹ̀yẹn bọ̀ mo rántí pé wọ́n tún ní elégún bọ̀ eégún yes bọ̀ ìgbà yẹn wọ́n máa ń sọ fún wa pé àwọn ẹ̀kú wọn orí àjà ló wà bọ̀ àjà ló wà bọ̀ wọn ò gbé lójú wa rí bọ̀ Ògún yẹn náà wọn ò dẹ̀ bọ̀ ẹ mọ̀ pé gbogbo nǹkan. Ṣé wọ́n sọ fún yín kí orúkọ eégún yẹn rí? Ìṣèwádìí débẹ̀ o. Ìṣèwádìí débẹ̀ o. Èyí tí a fi ń ṣe léyìí ni pé àfẹ́ káṣà àti ṣe wa kó parí. Ṣé ó ní oúnjẹ kan tó máa ń tí ẹ̀ kí ń jẹ ní agboolé yín tó jẹ́ bí èèwọ̀? Ṣóúnjẹ kan wà anything goes lọ́dọ̀ tí wa o. Mi ti ẹ̀ gbọ́ pé bọ́yá oúnjẹ kan wà tí wọn kì í jẹ bọ̀ àwọn egúngún táwa gbọ́n mọ̀ tó pọ̀ dáadáa wà ní Ìbàdàn tá a ti máa ń lọ wòran wọn nígbà yẹn. Ṣé lè sọ díẹ̀ fún wa? Àwọn egúngún pọ̀ lóríṣiríṣi. Eégún kan wà wọ́n máa ń pè ní alápánṣánpá. Alápánṣánpá. Olóòlù tóbìnrin ò kí wò yẹn ìṣọ̀rántí a ní olóòlù a ní alápánṣánpá a ní eégún pọ̀ bọ̀ ilé rántí dáadáa. Ṣé olóòlù iṣẹ́ mọ àbí alápánṣánpá iṣẹ́ máa àsìkò ìgbà tó máa ń gbé? Tí mo fẹ́ pẹ́ máa lọ́hùn ẹ̀ gbọ́dọ̀ gbàgbé o. Olóòlù yẹn mo mọ̀ wípé obìnrin ò kí wò ilé everybody máa ń wà obìnrin ò tiẹ̀ kí jáde ọkùnrin nìkan ló máa ń jáde ní píríọ̀dù tí ìyẹn bá fẹ́ jáde bọ̀ gbogbo èèyàn ló mọ̀ wípé bóyá bínú oṣù kẹfà yẹn làwọn egúngún yẹn gbogbo wọn máa ń jáde náà bọ̀ mi lè sọ pé báyìí ni àwọn eléégún yẹn máa ń jáde àti pàkọ́ eégún pọ̀ àwọn eégún yẹn pọ̀ ní Ìbàdàn. Ṣé wàá lè kí oríkì agboolé yín gangan fún wa? Màá gbìyànjú. Ó yẹ kí fún wa. Ọmọ ọlọ́fà mọ́jọ ìyẹ́rúre ọmọ alákọ̀ọ́rẹ́ àbísí jókòó ọmọ ìjàkọ̀ àdìlóró ọ̀fà ọmọ ìjàkan tí wọ́n jà lọ́fà nílé Ọlálọmí wọ́n ló ṣojú kíni wọ́n ló ṣojú kóró ó ṣojú ebè kóró kan ó ṣojú pọ́nrọ́ ni ó ṣojú pọ́nrọ́ ẹ̀ǹkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàwárè kò rí kí Ìbàdàn gangan fún wa. Ìlú mi ìlú Ìbàdàn ó dára ó lẹ́wà púpọ̀ kò sí ibi tí mo lè wà lórílẹ̀ ayé èmi kò lè gbàgbé Ìbàdàn. Olúyọ̀lé ọmọ jọrọ sùn. Ó pọ̀. Ẹ̀ta ló gbé ọmọ pẹ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ gangan. Olúyọ̀lé ọmọ jọrọ sùn. Ìbàdàn lójó. Òjò olúkúlóyè gbé kíkẹ́ ní sẹ́yẹ náà kó. Òjò òkúsílé ọmọdéyẹ dàgbà. Ìjàgbọ̀n àbí bá ń bẹ́lẹ̀ ni yóò ti pẹ̀yà ẹ̀jẹ̀. Ìbàdàn ló Àjàyí. Àjàyí ògidì olú ń kàn gàjí pọ́nbomi oṣù wẹ̀dà. Ẹni Àjàyí gbàgbà tí ò lè gbà tó ikú ló ń gbòlúwa rẹ̀. Ìbàdàn lu Bíkúnlé alágbàlá jayajaya ìlú Ògúnmọ́lá ológbòjò kẹrí lójú ogun wọn ṣòkòtò kẹmbẹrẹ bíi ìjà àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ lómi lọ ìyẹrù wọn mọ pélé bàbá tó bí ọlọmọ ìyẹrù ọkàn ọlọfà mọjọ mọbi bí iyọ mẹnu
ọ̀fọ̀ ọmọ kẹrẹ ló mọ̀ ká lálọ́mí ọmọ abisu dára gbada lálọ́mí ọmọ.